ọ̀kàrẹ̀kẹ̀ ètò ìkínilédè Ìjẹ̀ṣà mo kí gbogbo ìrábámi gbọ́ mi àti gbogbo ìrábámi wò mí lórí ètò níyìn náà ní ọ̀kàrẹ̀kẹ̀ lédè Ìjẹ̀ṣà ìdẹ̀kẹ́ Ọlọ́run fi àṣèdájọ́ ilé ayé láti iléeṣẹ́ ìhàkọ́ni rédíò TV kọ́ wà ní Mọ́ọ̀rẹ̀ nílùú Ilé Ifẹ̀ lábẹ́ aláṣẹ àti olùdarí alàgbà Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòǹkùrú bàbá wílẹ̀ṣà ọkọ̀ mọ́sálẹ́wà bẹ̀kẹ́ wọn gbàdúrà fún yín pé ń ra ṣe yín o ìnìrí gbèsànù bí ẹgbẹ́ ìṣòbí ọmọ o àánú a máa fọ̀ nínú ayé ni Kúnlé Òbíńbé Aláyọ̀ lórúkọ kí èmi náà ń jẹ́ lónìí màá yára yan ní fẹ́rẹ́jọ́ kí torí sáwọ́ kó pọ̀ fún mi láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege kó wáyé ní ìlú Òṣogbo láàrin executive unification sí àdé unification ti ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ aláṣẹ most senior elder apostle S.A. Onígbìdé JP kó jẹ́ alága fún ìgbìmọ̀ kan fún lọ ní sáà kejì ọjọ́ òní dún ọlárinrin ọdábí kílẹ̀ mọ́ ṣùgbọ́n adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àṣeyọrí àti àṣeyege mo gbàdúrà pé ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run a máa fi yọ̀ǹda rẹ̀ fún yín o olóyè superintendent apostle Ṣèyí Ọbátáyọ̀ òun ló kí mi kí ogo ní pé ikú ìnáwó ikú ìnára wọ́n dẹ́ ìgbàládùra pé àkókò òun á ṣe é ṣe fún yín o á tù yín lára o ẹ̀yọ̀ bàbá apostle prophet I.A. Ògèdèǹgbé sílẹ̀ òun ní pátá náà ikọ̀ kí pé ikú múra mọ̀ ẹ̀ bàbá Adéyẹmí yàrá mọ́tò apostle Adéyẹmí ìyànjẹ ní wàásù nìjẹ́ ìjọ́ni gbogbo ọdẹ ìgbádùn rẹ̀ bàbá Adéyẹmí àpẹ́láyé ní pẹ́pẹ́ yà ní ọjọ́ sátidé ní ọjọ́ Jímọ̀ kan bọ̀ lágbára Ọlọ́run ọjọ́ 14 ní gbogbo unification ní ẹkùn Ìjẹ̀ṣà yan executive lábẹ́ aláṣẹ bàbá rẹ̀ Jẹ́gẹ́dẹ́ àti yèyé unification Reverend Apostle Mother Prophetess kí Adébáyọ̀ láti Òṣù à ń ṣe ìpàdé ní Àtàkùnmọ́sà West Local Government Church Òṣù náà láti àṣẹ Òkè Ayọ̀ Òṣù aago 11 ní ìpàdé ní abẹ́rẹ̀ ṣùgbọ́n gbogbo executive kan wà ní Òṣù àbọ̀rọ̀ ti wà níbẹ̀ ní aago 10 ní ìgbáradìde àlejò pàtàkì kí abápàdé lálẹ́rẹ̀ ní ìsọ̀rù summit ti CNS Òṣù mo gbé titun dé o adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé èèyàn ti mi yọ dáhùn sí ọ̀kàrẹ̀kẹ̀ àti kàbá máa polówó ọjà rí ìkànnì o àtẹ̀kànlẹ̀ láti ọ̀dọ̀ Àyìnkẹ́ Alágbo lọ́lọ́run gbà fún kó yọ̀ǹda fún kó kéré yé ṣe kí wọ́n dẹ́mi dùn wìtìwìtì láti iléeṣẹ́ Àyìnkẹ́ Alágbo àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀n ìwọ ọ̀sẹ̀ kan sùn lọ ìwọ ẹ̀mọ̀ bó ṣe mí sí ọ ìwọ sáà lọ ra àgbo kó bá ti ra ọ̀nà kábàámọ̀ rẹ̀ wàá máa tún wà mìíràn sí ni ọ wà ní Ìdó Onígbàáyà complex ní standard ibẹ̀ opposite ilé ìjọsìn government ní Ìdó Onígbàáyà nílùú Ilé Ifẹ̀ bóyá fẹ́ béèrè fún ìfẹ́wádìí bó ṣe lè jẹ́ ìpè sí 080 75 21 46 40 080 75 21 46 40 gánran ilé Àyìnkẹ́ Alágbo òun ló gbé jáde pé kábà máa polówó ẹ̀ lórí ètò ọ̀kàrẹ̀kẹ̀ àtànkànlẹ̀ púpọ̀ fún ọkùnrin ní o ìyẹn ọkùnrin lọ́nìyẹ wọn kọ́ ládùúrà yìí pé ayé ní pàlélíà o àbámọ́ ni wọnú ọ̀rọ̀ rí a bákan náà ni mo tún kí gbogbo èèyàn rákàbí ti múra fún summit ní ìlú Òṣù mo gbọ́ ládùúrà pé Ọlọ́run afọkẹ́rú rí abálẹ̀ o Ọlọ́run àgbà gbogbo ògo wọn ti bẹ̀rẹ̀ rẹ̀ bẹ́ẹ̀ ti wà nínú ìpàgọ́ ṣùgbọ́n ní ọjọ́ Jímọ̀ mọ́jú ni àṣekágbá àǹfààní wà fún gbogbo ríà láti wá pa Ọlọ́run pàdé lábẹ́ aláṣà special elder apostle wọ́n wà níbẹ̀ èèyàn special apostle wọ́n wà níbẹ̀ èèyàn prophetess lọ́tún lọ́sì èèyàn náà wà níbẹ̀ kí wọ́n bá ń fi àdúrà já ogun ayé rìn dànù ọ̀pọ̀ládùúrà yìí pé ogun ayé mọ̀ ní borí ríà o gbogbo ike wà níbẹ̀ pàtàkì láti lámì retí o ní ọjọ́ Jímọ̀ kan náà mo ti wí lẹ́ẹ̀kan náà ni tún ìwà ni ká bá ti parí ìpàdé
ti unification Ìjẹ̀ṣà zone bẹ́ẹ̀ náà là bọ́ sí ti summit ìpàgọ́ ọdọọdún Holy Ghost summit ọdọọdún ló máa ń wáyé. mo máa ládùúrà pé ilé arójú ọ̀nà aráàyè àdídúnú gbogbo rí àmọ̀ ní di ìbànújẹ́ o. kí wọn náà bá fẹ́ máa kárí lọ́dọ̀ aya rẹ ìwọ bàbá wọn náà fẹ́ máa kárí gbìyànjú kọra àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀n wọn mọ̀ fi hàn ọ́ àtẹ̀kànlẹ̀ gbọ̀ngbọ̀n. iléeṣẹ́ Àyìnkẹ́ Alágbo ní àgbo ló wà ń bẹ̀ ọ wà ní Ìdó Onígbàáyà complex standard opposite government church ní Ìdó Onígbàáyà nílùú Ilé-Ifẹ̀. Ìdó Onígbàáyà complex opposite government church ní Ìdó Onígbàáyà nílùú Ilé-Ifẹ̀. àǹfààní láre o fún gbogbo nǹkan bá fẹ́ ká bá máa ń polówó ọjà ní kéde ọjà ní lórí ètò Ọ̀kàrèké ní iléeṣẹ́ gbogbo kí a ti ń ṣiṣẹ́ ìpè àkàjọ dúnàdúrà kàdé máa fi ti ń gbé ti alárugẹ ká máa fi ti aná ìgbé ti lárugẹ kí máa dùn kẹ máa dùn ní fẹ́rẹ́jógí títí di ọjọ́ mi kí a máa gbọ́ mi àníkọ́fún ní àǹfààní ní alàgbà Ìdòwú Jẹ́gẹ́dẹ́ Òtòkù bàbá Lẹ́sà Kúnlé Òbíńbí aláyọ̀ lèmi náà jẹ́ o kí gbogbo ọmọ mi pè ní bàbá aláyọ̀ gbogbo ọmọ mi kí a ti kọ́ jáde ní gẹ́gẹ́ bí olùkọ́ bóyá ní ilé ìwé kìíní tàbí ilé ìwé kejì kí n rí mi kí mi dúpẹ́ kí náà mi pass comment káàdì máa pass comment kí máa share rẹ̀ ẹ máa like ẹ máa share rẹ̀ èyí náà jẹ́ àjọ gbé lárugẹ Ọ̀kàrèké kárawájú rí gbé kérò ẹ̀yìn gbà kájọ máa gbóhùn ara rẹ̀ lórí afẹ́fẹ́ ń gbàdúrà pé ilé rẹ̀ á rójú ọ̀nà rẹ̀ á máa tòrò àìdààmú wàhálà ẹ mọ̀ ní débà o.